Africa Content TV. Doctor. Kábíyèsí o, ẹ ṣé o. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ẹgbẹ́ wa. Yóò ṣe kankan á jókòó lẹ́nu ìwé ẹni. Condolence Ali Ibrahim. Azan. Malik, come on. Malik, you come.
Yes, Abore. Okay. I'm recording on the way. No camera.
àwọn ìyá rẹ̀ ń kú. Yóò máa sọ àwọn ènìyàn ṣe ìjọba. Òye èèyàn mọ̀ nìkan lónìí. Ọmọ tá à ń mú ẹ Kábíyèsí. kò sẹ́ni tó lè nínú tíátà kò sí ẹni tó lè dé èdè tí fi ń ṣeré tó lọ ń fọ̀ ọ́n. Talent. Àbí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò ṣeé bi léèrè, kò ṣeé sọ pé kí ló dé kò sí láì. Nítorí nígbà tá a ní lọ́dọ̀ náà, a bi léèrè pé kí ló dé tó fún wa. Òun náà ló fún ní tálẹ́ǹtì. Àwa mọ tó dé, a sì mọ tó dé. Báyà àmọ́ kí ló dé tó ṣe àmọ́ àlè ìdílé bẹ́ẹ̀ má bàa dẹ́sẹ̀ bẹ́ẹ̀ bá bílé ìṣẹ̀lẹ̀ ní dáhùn ẹ̀ sì gbọ́dọ̀ sá fẹ́sẹ̀. Ó dún yàn náà ọmọ tó lọ tí ó dáa ní. Yóò máa bá di jọ̀wọ́. Ìyàwó náà ọmọ Ọlọ́run sí ọpẹ́ ni Ọlọ́run sí o kò sí ni kò sí o òun ló mọ tó dé o àkó mọ bí ẹ̀mí rẹ ti ń bọ̀ ọkàn gbé sẹ́yìn ọkàn gbé sólé gbé lé àmọ́ bí ẹ̀mí ẹ̀ tí Ọlọ́run lọ́lẹ̀ ní òun ló mọ ibi títí ìrìn àjò tí ń rìn bọ̀ ní ọjọ́ òun ló yé náà ló mú ẹ̀mí káwọ̀ ọ̀dá ọmọ mi fún àti láti sẹ́yìn ọmọ ìṣòro ẹjọ́ tó délé ayé ló kù ní okùn kí wọ́n ṣe súnmọ́ ẹ̀ ọmọ mi ó sì dàgbà ìlú wa tí ò tẹ̀ ní ilé ìlú 44 ráàdì pé náà irú dùn yìí pé kò ní sí pẹ̀lú ọmọ mẹ́fà tó lọ bẹ́ẹ̀ láwọn èèyàn ẹlòmíín wá àti ọ tó lọ tí ò sẹ́yìn ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ní ọkùn bẹ̀rẹ̀ ní ìwúrà ìyá Baba